Gbajúmọ̀ àgbà òṣèré tíátà aláwàdà ni alàgbà Ògúnṣínà, ẹni tó pè yàn mọ̀ sí Pàpà Lolo ti ẹgbẹ́ òṣèré Gesta International gbà kan. Ó mà ti sọ̀rọ̀ síta pé bó tilẹ̀ jẹ́ pé òun ò tọrọ owó ebi ò sì pa òun, ṣùgbọ́n pẹ̀lú bóun ṣe lókìkí tó tí gbogbo ayé mọ òun tóun sì jinlẹ̀ nínú àwàdà ṣíṣe, ó lóun kò ṣe ẹni tó lè dá mọ́tò rà àti wípé òun kò lè dá ilé ara òun kọ́, tó sì ní bí Ọlọ́run bá fi àánú sí àwọn èèyàn lọ́kàn wọ́n lè ran òun lọ́wọ́ o. Fún àǹfààní àwọn ọmọ àsìkò yìí, Odù ni alàgbà Ògúnṣínà, ẹni ọdún 79 79 years of age, bàbá ń sọ̀rọ̀ iṣẹ́ tíátà aláwàdà lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Òun àtàwọn méjì kan tí wọ́n ń pè ní Jacob àti Pàpà Lolo, òun ni Pàpà Lolo àti Jacob ni wọ́n jọ dá ẹgbẹ́ aláwàdà kan tí wọ́n ń pè ní Gesta International sílẹ̀, tó sì jẹ́ pé àwọn àwàdà tán máa ń ṣe nínú fíìmù Yorùbá ńgbà náà àti lórí tẹlifíṣàn, pàápàá tẹlifíṣàn ìjọba ìwọ̀ oòrùn ìyún Western Region àtijọ́ táwọn olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìyún Western Network TV tó wà ní ìlú Ìbàdàn. Gbogbo ọmọ Yorùbá ló máa ń wò tán fẹ́ràn ẹ̀, téèyàn yóò sì fẹ́ rẹ́rìn àrín tàkìtì. Ṣùgbọ́n bí Pàpà Lolo ṣe lo ìgbà tó sì ní orúkọ àti òkìkí, ó ṣeni láàánú pé òkìkí náà kò fi bẹ́ẹ̀ di owó fún un. Lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìwé ìròyìn Punch tó ń bá wọn oníròyìn wọn Olúfẹ́mi Atóyèbí àti Adémọ́lá Olómìnírùà tó ń bá wọn ṣe ìfọ̀rọ̀wérọ̀, Pàpà Lolo ó mà tú àṣírí ìpè bó tilẹ̀ jẹ́ pé òun ò tọrọ jẹ báyìí, òun ò sì tọrọ owó, ó ní ṣùgbọ́n òun ò rí owó nídìí iṣẹ́ tíátà nítorí pé òun ò lè dálé kọ́, òun ò sì lè dá mọ́tò rà. Ó ní ṣùgbọ́n ibi tó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni pé òun ṣàtìràkà, òun rí àwọn ọmọ òun rí wọn rán jáde ní ilé ìwé. Ọ̀pọ̀ àwọn èèyàn tó gbọ́ ọ̀rọ̀ Pàpà Lolo ilé àánú wọn máa ṣe, tí wọ́n sì ní kí gbogbo àwọn tó bá lè dìde ìrànlọ́wọ́ kí wọ́n dìde ìrànlọ́wọ́ fún bàbá náà láti ní mọ́tò àti ilé ara ẹ̀ kó tó di pé yóò jáde láyé tí wọn yóò wá máa sunkún kan tí ò ní ìtumọ̀. Kódà àwọn èèyàn ń bẹ gbajúmọ̀ òṣèré tíátà ni tó ń ṣàánú àwọn àgbà òṣèré tíátà táyé ti gbàgbé tàbí tí wọ́n ti pẹ́ níṣẹ́ tíátà. Èèyàn Kúnlé Àfọwọ́ pé kó jọ̀wọ́ kó ṣàbẹ̀wò sí Pàpà Lolo kó sì bá gba owó jọ láti kọ́lé àti láti ra mọ́tò. Àwọn èèyàn dúkúrú sórí eléyìí o, wọ́n tún ránṣẹ́ sí gbajúmọ̀ pásítọ̀ ni tó máa ń tọrọ owó fáwọn èèyàn lórí ẹ̀rọ ayélujára. Èèyàn pásítọ̀ Gabriel Amúṣẹ́ni tó pè yàn mọ̀ sí Àgbàlá Gabriel nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kó jọ̀wọ́ kó dìde sí ọ̀rọ̀ bàbá Pàpà Lolo náà, kó sì bá kéde pé àwọn fẹ́ jọ àbá náà lójú láti ní ilé àti mọ́tò ẹ̀, káwọn èèyàn káàkiri àgbáyé kán lè dáwó fún un, kán sì dùn bàbá náà nínú lásìkò ọjọ́ ogbó àti ọjọ́ alẹ́.